A kú dédé àsìkò yìí, a kú iṣẹ́ o, Ọlọ́run ọba yóò máa pa lọ àti àbọ̀ gbogbo wa mọ́ láṣẹ Elédùà. Èyí tó kù ní ọdún yìí ayọ̀ lọ̀rọ̀ wa yóò já sí, àmín. Ìròyìn Feli-feli ló dé sí ojú amóhùnmáwòrán yín láti ìkànnì ayélujára Feli-feli TV. Lónìí ti ṣe ọjọ́rú ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n nínú oṣù kẹsàn-án ọdún 2023. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ ẹ tó bá ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn-ún à ń darí padà bọ̀. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn Feli-feli ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ àti olùkú wọn Nigerian Labour Congress àti Trade Union Congress NLC tòun ti TUC ni wọ́n ti sọ̀rọ̀ wípé tí ó bá fi di ọjọ́ kẹta nínú oṣù kẹwàá nínú ọdún tá a wà yìí àwọn yóò gùnlé ìyanṣẹ́lódì èyí tí ó mì orílẹ̀-èdè Nàìjíríà tìtìtì látàrí wípé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà kọ̀ jálẹ̀ láti wá wọ̀rọ̀ kan fi ṣàdá lórí ọ̀wọ́n gógó gbogbo nǹkan eléyìí tó ń fa ọ̀pọ̀lọpọ̀ àpò àwọn mẹ̀kúnnù ya ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Wọ́n ní àyàfi tí ìjọba àpapọ̀ tí wọ́n bá tètè wá wọ̀rọ̀ kan fi ṣàdá lórí ọ̀rọ̀ ọ̀hún látàrí ìnira èyí tí ogunlọ́gọ̀ mílíọ̀nù àwọn ọmọ Nàìjíríà tí wọ́n wà èyí tó fà á kí àtijẹ àti mu kó di ìnira fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ilẹ̀ yìí. Gẹ́gẹ́ bí wọ́n ti sọ ọ́ lẹ́yìn ìpàdé kan eléyìí tí ìjọba àpapọ̀ ṣe pẹ̀lú ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ àti igun kejì wọn èyí tí ìpàdé ọ̀hún tí ò bí ọmọ rere fún wọn gẹ́gẹ́ bí ìbéèrè wọn níwájú ìjọba àpapọ̀. Wọ́n ní yàtọ̀ sí ẹ̀kún owó orí oṣù èyí tí àwọn ń béèrè fún, wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ohun ìtura èyí tí ó mú ayé dẹrùn tí ó sì fi òróró ìtura sí ibi bàtà tí ń ta ogunlọ́gọ̀ àwọn ọmọ ilẹ̀ yìí lára pẹ̀lú àwọn ohun tó jẹ́ ohun ẹ̀tọ́ fún àwọn orílẹ̀-èdè yìí tí wọ́n ń béèrè fún ní ìjọba àpapọ̀ ni wọ́n kọ tí ọ̀gbọ́n yìí sí ọ̀rọ̀ ọ̀hún. Wọ́n ní bí èèrà bá fi ni pégi àwa náà máa wọ́n irú èèrà bẹ́ẹ̀ dànù ni o. Wọ́n ní ìjọba àpapọ̀ ti fi àwọn wé igi báyìí ó sì di dandan kí àwọn náà kí wọ́n jẹ́ kí ìjọba àpapọ̀ mọ̀ wípé ènìyàn ẹlẹ́ran ara tó ní ẹ̀jẹ̀ òun náà làwọn ò tó ń ti pé àwọn ní ẹbí wọn ní àwọn ènìyàn èyí tó rọ̀gbà yí wọn ká tó ń retí bàbá màmá kú ilé o, ṣùgbọ́n tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ gbà ni wọ́n tẹ́wọ́ òfo síwájú ẹbí wọn látàrí bí owó epo bẹtiróòlù bó ṣe wọ́n lórílẹ̀-èdè yìí èyí tó fà á kí gbogbo nǹkan kó di ọ̀wọ́n gógó. Nínú ọ̀rọ̀ ọ̀hún tí àwọn igun méjì tó jẹ́ olórí fún ẹgbẹ́ òṣìṣẹ́ àti TUC tí wọ́n ti jáde fún àwọn akọ̀ròyìn lánàá, eyín ààrẹ NLC Joe Ajaero àti ẹni tó jẹ́ ààrẹ fún TUC Festus Osifo ni wọ́n fi ọwọ́ sí ọ̀rọ̀ ọ̀hún èyí tí wọ́n gbé jáde o. Lákòótán wọ́n wá rọ àwọn ọmọ Nàìjíríà láti ní ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ nílé lọ́pọ̀ yanturu nítorí ìyanṣẹ́lódì ọ̀hún ó ṣeé ṣe kó má sí àti lọ sí ọjà tàbí kí àti rà kó di nǹkan tí ó wọ́n gógó ní ọjà lásìkò tí wọ́n bá gùn lé ìyanṣẹ́lódì ọ̀hún tí yóò bẹ̀rẹ̀ ní ọjọ́ kẹta oṣù kẹwàá ọdún tí a wà yìí. Lórí fàákájà èyí tó ń wáyé láàrin alága ìjọba ìbílẹ̀ àríwá Ìjẹ̀bú ní ìpínlẹ̀ Ògùn èyí tí wọ́n ní ó sọ àwọn ọ̀rọ̀ kan tó ń ti ẹ̀sùn ìdúkokò mọ́ ò tó fi kan ìjọba ìpínlẹ̀ Ògùn wípé gómìnà ìpínlẹ̀ Ògùn Dapo Abiodun àwọn owó èyí tó tọ́ sí àwọn alága ìjọba ìbílẹ̀ ní gómìnà ọ̀hún ni ó ń lùkúnkú tó ń kó sí àpò ara rẹ̀ èyí tó fà á kí ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ àkànṣe èyí tó yẹ kí àwọn alága ìjọba ìbílẹ̀ ní ìpínlẹ̀ Ògùn kó gùnlé ní iṣẹ́ ọ̀hún falẹ̀ nítorí wípé owó èyí tó tọ́ sí wọn ò àpò ìjọba ìpínlẹ̀ Ògùn òun ló ń lọ. Ọ̀rọ̀ ọ̀hún tó ti wá di fàákájà o ọ̀rọ̀ ọ̀hún tí alága Ìjẹ̀bú East èyí tó sọ ọ̀gbẹ́ni Wálé Adébáyọ̀ nínú lẹ́tà kan èyí tó kọ sí àrẹ̀mọ Olúṣẹ́gun Ọ̀ṣọ́bà èyí tó ń béèrè fún wípé kí wọ́n bá wọn pe àkíyèsí gómìnà Dàpọ̀ Abíọ́dún wípé kí wọ́n dákun dábọ̀ kí wọ́n ṣàánú àwọn alága ìjọba ìbílẹ̀ kí wọ́n máa fún wọn ní àwọn ẹ̀tọ́ èyí tó tọ́ sí wọn èyí tí ìjọba àpapọ̀ tí wọ́n ń tari sí àpò ìpínlẹ̀ kó lè máa bọ̀ ní àpò ìjọba ìbílẹ̀ o. Ṣùgbọ́n ọ̀rọ̀ ọ̀hún tó gbòdì lára ìjọba ìpínlẹ̀ Ògùn èyí tí gbogbo rẹ̀ tó fi di iṣu atayáǹyàn o.
kó tó di wípé wọ́n yọ alága ìjọba ìbílẹ̀ ẹkùn àríwá ìjẹ̀bú ọ̀hún kí wọ́n tó yọ kúrò ní ipò gẹ́gẹ́ bí alága. Lánàá òde yìí tí í ṣe ọjọ́ ìṣẹ́gun ni alága tẹ́lẹ̀ rí ọ̀hún Wálé Adédayọ̀ ló farahàn níwájú ilé ẹjọ́ májísírèètì kan èyí tó kalẹ̀ sílùú Abẹ́òkúta tí ṣolúlù ìpínlẹ̀ Ògùn pẹ̀lú ẹ̀sùn méjì èyí tí wọ́n kà sí lọ́rùn. Àkọ́kọ́, kéèyàn máa sọ ohun tójú rẹ̀ ò tó. Ẹlẹ́ẹ̀kejì, ìdúkokò mọ́ni láti pa ẹni, eléyìí tó sì jẹ́ ipò òun ló burú jáyè. Nínú ìdájọ́ ọ̀hún èyí tí adájọ́ ilé ẹjọ́ májísírèètì ọ̀gbẹ́ni Àràbà èyí tó gbé ìdájọ́ náà kalẹ̀ lórí Wálé Adédayọ̀ nílùú Abẹ́òkúta lánàá ló ti sọ di mímọ̀ lẹ́yìn atótónu àwọn agbẹjọ́rò ti ìjọba àtẹlẹ́yìí tó dúró fún ọ̀gbẹ́ni Adédayọ̀ lórí ìdájọ́ ọ̀hún rèé. Ilé-ẹjọ́ yìí pa láṣẹ fún ọ̀gbẹ́ni Wálé Adédayọ̀ pẹ̀lú àwọn ẹ̀sùn tí wọ́n kà sí lọ́rùn èyí tó sì jẹ́ pé ẹ̀sùn ọ̀hún ó burú jáì ṣùgbọ́n ó ní àtúnṣe lábẹ́ òfin. Wọ́n ní kó lọ san mílíọ̀nù 2 náírà owó ìtanràn. Bákan náà onídùúró méjì èyí tó jẹ́ olùgbé ìpínlẹ̀ Ògùn tó sì ń ṣiṣẹ́ tó sanwó orí bákan náà tó ní tó mílíọ̀nù 2 nínú àpò àpamọ́wọ́ owó rẹ̀. Wọ́n ní títí di ìgbà tí ó fi rí àwọn nǹkan wọ̀nyí ṣe kí wọ́n lọ fi pamọ́ sínú ọgbà ẹ̀wọ̀n èyí tó ń bẹ ní Ìbàrà nílùú Abẹ́òkúta tí wọ́n sì sún ẹjọ́ náà sí 20 nínú oṣù kẹwàá ọdún eléyìí tí a wà yìí fún àtúngbọ́ ẹjọ́ ọ̀hún. Lórí wàhálà àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn èyí tó ń bẹ́ sílẹ̀ ní agbègbè Ṣàgámù ní ìpínlẹ̀ Ògùn èyí tó fà á kí ènìyàn bíi 8 kí wọ́n ti jẹ́ lọ́wọ́ bá nípè láàrin ọ̀sẹ̀ tó kọjá níbi tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ti fi ara pa nínú ìkọlù àwọn ẹlẹ́gbẹ́ òkùnkùn náà. Lánàá òde yìí ni àwọn àjọ ẹ̀ṣọ́ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS ni wọ́n ti pe alága ìjọba ìbílẹ̀ Ṣàgámù pẹ̀lú àwọn ènìyàn 2 kan kí wọ́n wá ṣàlàyé ohun tójú wọn torí nínú ọ̀rọ̀ ọ̀hún látàrí ẹ̀sùn kan èyí tí wọ́n fi kàn wọ́n wípé wọ́n pẹ̀lú àwọn igi lẹ́yìn ọgbà tó ń ṣe àtìlẹ́yìn fún àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn náà èyí tó fà á wọ́n ní ìròyìn àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ọ̀hún tó ń jò wípé àwọn ènìyàn ọ̀hún ló ń bẹ lábẹ́ omi tó ń lùlù fún wọn. Alága ìjọba ìbílẹ̀ Ṣàgámù ọ̀gbẹ́ni Afọlábí Òdúlàtẹ̀ àti àwọn 2 kan èyí ni wọ́n ti kọ̀wé pé kí wọ́n wá ṣàlàyé ohun tí wọ́n rí lọ́bẹ̀ tí wọ́n fi wá ru ọwọ́ ní àgọ́ àwọn àjọ DSS. Bákan náà bẹ́ẹ̀ bá gbàgbé nínú ọ̀sẹ̀ tó kọjá lọ́hùn tí ṣe ọjọ́rú ni wọ́n pe ọ̀kan nínú àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ògùn èyí tó ń ṣojú fún ẹkùn Ṣàgámù ìdìbò àkọ́kọ́ èyí tó ní kó wá ṣàlàyé ohun tó rí lọ́bẹ̀ tóun náà fi wá ru ọwọ́ ní báyìí wọ́n tuntun pe ẹni tó jẹ́ ọ̀kan nínú àwọn aṣòfin ìpínlẹ̀ Ògùn ọ̀hún tóun náà tó ṣojú fún ẹkùn ìdìbò Ṣàgámù kejì kóun náà wá ṣàlàyé ohun tó rí lọ́bẹ̀ tó fi wá ru ọwọ́. Eyín ọ̀gbẹ́ni Adéníran Adémọ́lá tí gbogbo èèyàn mọ̀ sí Sápẹ́lẹ̀ bákan náà arábìnrin kan pẹ̀lú rẹ̀ Ìfẹ́olúwa Akínyẹmí. Àwọn méjèèjì wọ̀nyí náà ni àwọn àjọ DSS pẹ̀lú alága ìjọba ìbílẹ̀ ọ̀hún ọ̀gbẹ́ni Afọlábí kí wọ́n wá ṣàlàyé ohun tí wọ́n rí lọ́bẹ̀ tí wọ́n fi wá aru ọwọ́ ṣùgbọ́n nínú ọ̀rọ̀ wọn àti ìròyìn tó jáde látọwọ́ ṣojú mi kòró kan ó ní lẹ́yìn ìfọ̀rọ̀wánilẹ́nuwò tí àwọn àjọ DSS tí wọ́n ṣe fún wọn wọ́n ní arábìnrin Ìfẹ́olúwa Akínyẹmí òun ní tirẹ̀ ni wọ́n ti fi sílẹ̀ wípé kó máa lọlé rẹ̀ láyọ̀ àti àlàáfíà ṣùgbọ́n Adémọ́lá Adéníran tí wọ́n mọ̀ sí Sápẹ́lẹ̀ àti Afọlábí àwọn sì ń bẹ lágọ̀ọ́ wọn Bákan náà ọ̀gbẹ́ni eléyìí tó ṣojú fún ẹkùn ìdìbò Ṣàgámù àkọ́kọ́ ní ìpínlẹ̀ Ògùn ọ̀gbẹ́ni Dámiláre Muhammed pẹ̀lú àwọn ènìyàn kan tí wọ́n mú ni wọ́n ṣì wà lágọ̀ọ́ àwọn àjọ DSS látàrí wípé ó gba àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn tí wọ́n sá kúrò ní agbègbè Ṣàgámù ó gbà á sínú ilé ìjọba èyí tó wà nílùú Abẹ́òkúta lásìkò tí àwọn ẹ̀ṣọ́ aláàbò wọ inú ilé rẹ̀ èyí tó jẹ́ ti ìjọba èyí tí ọ̀gbẹ́ni ọ̀nàrẹ́bù ọ̀hún tó ń gbé ni wọ́n rí ìbọn pẹ̀lú àwọn nǹkan ìjà olóró míì èyí tó fi hàn wípé lótìtọ́ àti lódodo òun ló gba àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ọ̀hún sí ọ̀dọ̀ lásìkò tí wọ́n sá kúrò nílùú Ṣàgámù tó sì ń fún wọn ní jíjẹ àti mímu tó ti mọ́ wíwọ̀ ní báyìí gbogbo wọn àwọn tó kù yìí wọ́n sì ń bẹ lọ́dọ̀ àwọn DSS fún ìwádìí lẹ́nuwò èyí tí wọ́n ṣe fún wọn lórí ìṣẹ̀lẹ̀ ìkọlù ọ̀hún èyí tó wáyé nílùú Ṣàgámù níbi tí ènìyàn 8 tó ti jẹ́ lọ́wọ́ bá nípè. Ṣé Yorùbá bọ̀ wọ́n ní òkèlè gbígbẹ tòun ti àlàáfíà
ó sàn ju èyí tó kó ẹran pọ̀nmọ́ ẹja àti àwọn nǹkan aládìídùn sórí o ṣùgbọ́n tí ò fúnni ní ìfọkànbalẹ̀. Gbajúgbajà ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà èyí tó ń kọrin tàkasùfé eyín Chibuzor Nelson Azubike tí gbogbo èèyàn mọ̀ sí Fino mà ló ti sọ̀rọ̀ jáde wípé nígbà tí òun ṣì ń rágò tí òun ń rápáláwo láti gòkè àgbà nínú agboolé iṣẹ́ olórin ó ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ àmọ̀ràn ńlá àwọn èèyàn ni wọ́n ti mú wátọ̀ òun wá ṣùgbọ́n tí òun kọ̀ jálẹ̀ nítorí wípé tìmùtìmù kẹ́gbìyà sínú o wọ́n ní bọ́n bá lùlù máa jó lọ fún ọ kí wọ́n fún ara rẹ̀ náà kó o ṣe làákàyè bójú wáyé nítorí pé àwọn tí wọ́n ní máa lùlù àwọn tí wọ́n ní máa jó à ń lùlù fún ọ ó ṣeé ṣe kí wọ́n ti padà. Fino ní lọ́dún náà lọ́hùn-ún ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rẹ́ òun ni wọ́n wá ń bá òun pé tí òun bá fẹ́ di ìlú mọ̀ọ́ká kí òun sì lówó lọ́wọ́ kí òkìkí òun kó kàn kárí ayé o kóun darapọ̀ mọ́ ẹgbẹ́ òkùnkùn òun ní ó jẹ́ ọ̀nà àbáyọ fún òun àti wípé yàtọ̀ sí èyí òun ó ní bí òun bá mú nǹkan kan wá tàbí kí wọ́n gba nǹkan kan lọ́wọ́ òun fún ohun ẹbọ àti ohun ètùtù ní ó túbọ̀ jẹ́ kí ògo àti ìbùkún tòun tí ọlá ọrọ̀ òun kó máa pọ̀ lọ́pọ̀ yanturu sí i ṣùgbọ́n nínú ọ̀rọ̀ Fino ó ní òun kọ̀ jálẹ̀ nítorí wípé ọmọ Ọlọ́run lòun òun ní ìgbàgbọ́ nínú kéèyàn ní àforítì àfojúsùn àti wípé béèyàn bá ti sùn àsùnpìyè tó wá ní ìgbàgbọ́ nínú Ọlọ́run àti àtẹ́lẹwọ́ rẹ̀ yóò padà débi tó ń lọ nírọ̀rùn láìsí wàhálà kankan ni o ó ní gbogbo ọ̀rọ̀ tí wọ́n wá mú bá òun wípé kóun darapọ̀ mọ́ àwọn ẹgbẹ́ òkùnkùn kóun ṣe oògùn owó ni ó jẹ́ kí ọ̀rọ̀ òun kó túbọ̀ dà kólùkòrò lòun kọ̀ jálẹ̀ ó ní ẹ wá wo ibi tí Ọlọ́run gbé kinní ọ̀hún gbà lónìí ó ní inú òun dùn òun sì ní ìfọ̀kànbalẹ̀ òun ní ayọ̀ ọkàn lórí orí ọ̀hún. Lákòótán nínú ọ̀rọ̀ Fino ó wá gba àwọn èèyàn lámọ̀ràn pàápàá jù àwọn ọ̀dọ́langba èyí tó ṣe ń dìde bọ̀ wípé ẹgbẹ́ òkùnkùn ó máa ń bani láyé jẹ́ ni ó sì máa ń gba ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó dáa kúrò lọ́wọ́ èèyàn. Bákan náà kí ènìyàn máa dẹ́bùrú láti kọjú fún ètùtù ọ̀la ó ní èyí náà máa ń jẹ́ kí ọjọ́ orí èèyàn kó gékù ni àti wípé àtibọ̀tán àwọn nǹkan wọ̀nyí kì í kọ orin tó dá sí èèyàn létí o ó ní ìgbàgbọ́ nínú Ọlọ́run ní ìpilẹ̀ṣẹ̀ oríire ènìyàn láyé bí èèyàn bá ní ìgbàgbọ́ Fino ni yóò dé ibi tó ń lọ. Lákòótán nínú ìròyìn wa fún tòní gbajúgbajà òṣèré orí ìtàgé àti sinimá ìgbéléwò tí máa tún ṣe eré apanilẹ́rìn ọlọ́sọ̀ọ̀sẹ̀ lábẹ́ iléeṣẹ́ Wálé Adénúgà production eyín super story bàbá ni Olúyẹmí Lawrence Adéyẹmí òun ló ti dágbére kódìgbò ṣe ní ọjọ́ Àìkú ọ̀sẹ̀ eléyìí tí a wà yìí o gẹ́gẹ́ bí ọ̀rọ̀ òun ti jáde láti ẹnu ọmọ bàbá òun ọ̀kan nínú àwọn ọmọ wọn ọkùnrin eyín Adédọ̀tun Adéyẹmí Junior òun ló fi ọ̀rọ̀ òun léde wípé gbogbo ẹbí ará ọ̀rẹ́ ni wọn yóò ṣe léde lẹ́yìn bàbá òun o ni wọn yóò sì máa wá wìrì ọkàn fún un látàrí wípé ikú ò jẹ́ ká gbádùn obì tó gbó káká o ó ní ó ti mú bàbá yìí lọ. Olúyẹmí Lawrence Adéyẹmí tí gbogbo èèyàn mọ̀ sí Suara òun ló ti dágbére o. Bàbá Suara yìí ló ti kópa nínú ọ̀pọ̀lọpọ̀ sinimá pàápàá jù eré ọlọ́sọ̀ọ̀sẹ̀ eléyìí tí wọ́n máa ń ṣe ti Wálé Adénúgà production Bàbá Àjàsco ni bàbá Suara ló ti kópa o. Bàbá Suara ọ̀hún òun ni àwọn ọmọ rẹ̀ ni wọ́n kéde ikú rẹ̀ lórí ayélujára pẹ̀lú ìwádìí tó fi hàn wípé lótìtọ́ àti lódodo ni Suara ìyìn ló ti dágbére wípé ó dìgbò ṣe fún ayé kí Ọlọ́run kó bá wa dẹlẹ̀ rí fún ẹni tó lọ fún bàbá Suara ọ̀hún. tó ẹ̀yin ará ìròyìn Fẹ́lifẹ́li kò ní jù báyìí lọ láti ìkànnì ayélujára Fẹ́lifẹ́li TV lónìí ti ṣe ọjọ́rú títí dojúmọ́ ọ̀la jẹ́tùmọ̀ aláǹfààní láti bá àtúnwò èmi ìpàdé gbogbo aládùúrà wípé ilé òní lé wa ọ̀nà nínà wá ayọ̀ àti àlàáfíà ńlá fi pàdé fún mi Adénúgà lẹni tó mú ìròyìn wá sí ojú amóhùnmáwòrán yín ẹ ṣeun gan ni o. ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.